ń kọrin pé tó bá fẹ́ kó jábọ́ tó dẹ̀ fìyà jẹ àwọn èèyàn níkọ̀kọ̀ ọ̀run á bí ẹ́. You this very stupid boy. Ọmọ ọdún mélòó ni ẹ́? Ọdún mélòó ló gbà lọ́wọ́ àwọn ọmọ mi? Ọdún mélòó ló gbà lọ́wọ́ àwọn ọmọ mi? Ṣé ọmọ kan ti sọ pé ó máa ń rányàn láti lọ pa àwọn èèyàn ni? Wọ́n lọ máa ń rányàn láti lọ dí pẹ̀lú èèyàn ni? Ṣé ọmọ pé ṣe lo tírẹ́tì Bólú pé nínú kójú kó wà láyé kó máa tọ́jú àwọn ọmọ ẹ̀ àbí kó kú? Ṣé kí n gbé Bólú wọ láìfù yìí? Ṣé kí n sẹ́ndì nọ́mbà Bólú sí láì yìí? Ṣé kí n post àwọn ọmọ ẹ̀? Ṣé ọmọ kan fi ìyà jẹ ọmọ yẹn? Nígbà ó yá ta fàáfàáfàá ó wá increase owó yẹn wá increase ẹ̀ sí 40,000 every Monday ó wá fún ọ ní 40,000 ó fún ọ ní 40,000 ní economy tower yìí ọmọ ìbejì tí wọ́n ń lo pampers gbogbo aṣọ ti fún àwọn ọmọ yẹn lọ́rùn aṣọ tó rà nígbà ìkókó ni wọ́n ń wọ̀ àwa tá à ń bẹ́ẹ̀ tọrọ aṣọ fáwọn ọmọ ní gbogbo owó tó tiẹ̀ wá ń ní tóun rí gbà tó ń bùn ẹ̀ kó má lè tiẹ̀ lọ ókè mi ìfẹ́ mọ̀má tọ́jú àwọn ọmọ yẹn kó wá lọ ṣe shopping kó kó aṣọ fáwọn ọmọ yẹn ó má rí yẹn ṣe. Now ẹ̀yin tẹ wá ń tẹ̀lé ẹjọ́ kílẹ̀ ń tẹ̀lé lára ẹ̀ àwọn kan tí wọ́n dáhùn ẹ sọ wípé àwọn tí àgbàlá ń bá sùn tí wọ́n bá sùn yẹn ẹni àwọn ni kí wọ́n lọ ṣọ́ra wọn don't mind that one náà torí ariwo yìí ni ẹni kan lọ ṣọ́ra wọn ẹ̀yin ò mọ̀ pé òṣì ó máa múyàn kó sáwọ́ lórí burúkú ṣá ta ló perfect ta ló holy ẹ̀yin ò mọ̀ pé òṣì ebi ó máa múyàn lọ gbà fún ọ̀tá ẹ̀ ẹ̀yin ò mọ̀ pé ìyà àwa iná jìyà rí ó níjọ́ ọdún tí mo fi tajà lábẹ́ bíríìjì Ìwó road ẹ mọ̀ pé ìyà àwọn tí mo ti fọṣọ wọn láyé ni ò lè ka wọn ẹ mọ̀ pé ìyà olójú ẹni tó lè fara mọ́ tó bá ti dójú ẹ̀ bí wèrè bá ní kéèyàn láti ilẹ̀ yóò lálẹ́ torí kó lè rówó jẹun ẹ wá ń bú àwọn ẹni ẹlẹ́ni yẹn ipe ṣe bí wọ́n ń rí ẹni ta ló ní kí Gabriel má níyàwó mẹ́wàá tó bá ti lágbára ẹ̀ if you want to have a 2, 3, 4 wife you are free to fẹ́ wọn sílé ó ti ẹ̀rọ tara ẹ very dirty man very dirty boy very dirty and irritating boy òun báyàn lájọṣepọ̀ láì lo condom onírànú olóòórùn onídọ̀tí lásánlásán ó bẹ̀rẹ̀ sí ní lọ òun kó wọn lọ àtúwọ̀ àwọn kan jáde wọ́n lò fáwọn lówó anybody má bú àwọn yẹn ní rádojúkọ ogun ẹni tí kò kú ẹ̀yẹ wọ́n ló mọ̀ ọ́ lọ ẹni ìjàmbá tó ń pẹ́rẹ́ lọ́kùnrin ẹni tó bá rí àdánwò kò ní tọrọ tó bá bọ́ bẹ̀ kò ní tọrọ kó ń padà sínú ẹ̀ ìmí ló ń wọṣọ ẹlẹ́yà láti wá bá ẹ kó dẹ̀ bá sùn tó tún fún lówó gbogbo àtọ́ sọ pé tó bá pè ò kì í gbé kọ̀ wọn parọ́ ṣebí nígbà tó ọmọ yẹn complain fún mi tọ́mọ táwọn ọmọ ìbejì yẹn sick tó fẹ́ gbé wọn lọ sí hospital ebe ni mo send owó tó fi gbé ọmọ yẹn lọ sí hospital aṣáà ń bá àṣírí ẹ̀ náà ni bọ̀ nígbà tí ẹni yẹn gan ti wá jáde fún rẹ̀ tó tẹnu wọn jáde àwa ìwá ti lè sọ̀rọ̀ torí inú mi dùn báwọn náà padà wá jáde tán sọ̀rọ̀ ṣerú àgbàlagbà yẹn ló yẹ kó máa pè é kó má lè gbé kọlù ẹ̀ a reputable person like that tó mú ẹbí ọmọ tó ń bo àṣírí ẹ̀ ṣó yẹ kó lè pe kọlù ta ló ní ẹ ta ló ra fóònù sí wèrè ẹ lọ́wọ́ ṣé tí o bá ṣe pé orí ọ̀fẹ́ gbà ṣé wọ́n lè dá fóònù 100,000 rà ká tó di pé òun lo fóònù 3 million alákọ̀ọ́rí àkàdáńdà tó mọ iye owó tó mọ ìtò ọmọ tó wó jẹ́ ìwọ lọ ṣiṣẹ́ kó máa gba sálárì kó mọ̀ bó ṣe rí bí ẹ̀wà lè náwó bẹ́ẹ̀ nígbà tá a ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ ló ṣe increase owó yẹn sí 40,000 ẹjọ́ gbogbo ẹ̀yin èèyàn ẹ bá wá bí Àgbàlá Gabriel o kó lọ tọ́jú àwọn ìbejì yẹn o ọmọ tí mò ń sọ ń sìn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ caregiver ló ń ṣe tó fi ń bú àwọn ọmọ tágbàlá dà sí lágbàdá o ọmọ ọ̀dọ̀ ló ń ṣe kẹ́ tètè gbọ́ ẹ má bu ọmọ lọ́mọ o ọmọ òkú ọmọ ẹ má bu ẹ dákun o ẹ ní rádàn wọ ẹ ní rádàn tán o ọmọ yẹn bọ́ sí wrong hand ni o ó bọ́ sí wrong hand ni o kò sí ìyá kò sí bàbá kò sálámọ̀ràn ó dẹ̀ rí Gabriel as ẹni tó lè ràn lọ́wọ́ ó ti rí bí last hope ẹ̀yin èèyàn lẹ́yìn ìgbà tí ọmọ yìí tún pé ọdún kan ìwọ Àgbàlá o tún bẹ̀rẹ̀ sí ní invite ẹ̀ kó wá bẹ́ẹ̀ lóòtẹ́ẹ̀lì ló tún fẹ́ máa bá sùn ṣé ó ṣépè abẹ́ fún ẹni ṣebí ìyàwó ẹ̀ la máa rí lọ́n lẹ́yìn ṣóbìnrin yìí ò rẹwà tó ní kò rẹwà tó tó bá ní tó ń rí lára obìnrin tí ò tẹ́ lọ́rùn ò dẹ̀ ṣe fún ìyàwó tiẹ̀ kó lè máa tẹ́ lọ́rùn ẹnu tó fi ń gbàdúrà fáwọn èèyàn tó ń kí ibà àwọn ẹlòmíì lẹ́nu ta òun dórí ọ̀tà ó dẹ̀ ń bá different woman sùn àwọn kan wá jáde wọn borí wọn ní ẹ má bá Àgbàlá Gabriel kìí ṣe Jésù orí yín dàrú gbogbo ẹ̀ tẹ́ sọ pé kìí ṣe Jésù yẹn orí yín dàrú ọmọ yín ó kó sọ́wọ́ Àgbàlá Gabriel ọmọ yóò kó sọ́wọ́ orú Àgbàlá Gabriel tẹ́ bímọ tẹ́nìkan tọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń support ẹ̀ ọmọ yẹn á kó sọ́wọ́ orú Àgbàlá Gabriel ẹnìkan ru ẹrù ayé ìkànnì yín o
Àgbàlá Gabriel mo sọ fún ẹjọ́ yẹn. Mo sọ fún ẹ. Mo ní mi fẹ́ kọ́ rẹ̀ dàbí ìṣòro tí orí yẹn. Ajá tó bá máa sọnù ṣóhun lọ́rọ̀ rẹ̀. Kò ní gbọ́ fèrè ọdẹ ò láéláéláé. Mo ní má jẹ́ kọ́rọ̀ ẹ kó dàbí ajá yẹn o. Oníwà ṣàtúnṣe. Ṣé wá ṣàtúnṣe? Ó ṣàtúnṣe. Ó ń sọ báwọn ìyá yẹn ni. Ẹ lọ sọ fún Bólú. Tó bá tún padà pè mí nígbà tí ó yẹ kó pè mí. Tó bá tún pè mí nígbà tí ó yẹ kó pè mí, mi ò ní tọ́jú àwọn ọmọ yẹn mọ́. Ó wá lọ ra special line. Bóyá kí ìyàwó ilé ẹ má bàa mọ̀. Ṣé o mọ̀ pé special line wà tí Bólú fi ń sọ̀rọ̀? I have the line. So Bólú nìkan ló ní lọ́wọ́ àtàwọn kankan tó bá ń ṣòṣì pẹ̀lú. So tí Bólú bá ti gbé lórí line yẹn wàá gbé. Ọjọ́ tó rọ̀ṣà ọmọ yẹn lọ sọ hospital. Ó mà rìkọ́ọ̀dù gbé. Tá ń bẹ̀ ẹ́ pé kó jọ. Wọ́n á sẹ́ndì owó kan fi tọ́jú ọmọ tó bí. Ẹ̀yin èèyàn ṣe rí pọ́lọ́run yìí lágbára. Èmi gan níbi tí mo wà mo tún gbé dànsákì fọ́lọ́run. Ó rí pé ojó ló ṣe oníranù onídọ̀tí. Gbogbo ọmọ tó bí obìnrin. Ó wá mọ̀ọ́mọ̀ lọ ọmọ tó lọ dá lóró. Tó gé ọjọ́ ọ̀la ẹ̀ tó gé sọnù tó gé kúrú. Ó wá mọ̀ọ́mọ̀ fún lọ́kùnrin méjì làǹtìlàǹtì. Kò sẹ́bẹ̀ tí mi ìbẹ̀ oníkàlọ́ bàbá wálé. Àbó sọ bẹ́ẹ̀ fún mi. A máa wálé a sẹ́ndì fídíò sí Àgbàlá ó mọ̀ lọ sórí òmọ̀ sanwó lé. Mo ní mi ò gbé ń bàdàn. Àwọn èèyàn kan dẹ̀ wéèyàn kan tó bẹ̀ wálé ọmọ sẹ́ndì sí òmọ̀ sanwó lé. Mo ní sanwó lé fọ́mọ yìí. Jákòrí lé gbé. Kó wà nǹkan kan máa tà. Ọmọ yìí ti ní kó tẹ̀ wá ṣọ́dárì mattress àbí golf bí 8 million àbí mattress bí 8 million kó ra kó gbé fún kó fi máa gbá ọmọ yẹn lọ ṣọ́ọ̀bù kó máa padà kó o ṣe fún ó dẹ̀ ń ra ọkọ̀ bọ̀gìnì fún ìyàwó nulẹ̀ ìwọ náà ń lo ọkọ̀ bọ̀gìnì Ọlọ́run ó bí ọ. And as for most of you saying tell message mi ẹ jọ̀ọ́ o foundation yín ẹ má ṣe bí títí tàgbàlá o ẹ má jẹ́ kí irú tàgbàlá ó kó bá yín o ẹ jọ̀ọ́ ta ni mo gbowó lọ́wọ́ ẹ̀ tí ń gbé lọ sí hospital. Màá gbé wọn lọ sí hospital tán gbàtàrà wọn bá tún yá màá tún post ẹ̀. Ṣé ni o mọ̀ pé kó ṣàṣègbè láyé àṣepamọ́ ló wà? Ẹ wo orú ọmọ kejì yẹn mi mọ̀ pé yàn lè gba sísì lọ́wọ́ ọmọ yẹn nígbà tí mo rí fídíò ẹ̀ ọmọ yẹn máa ti gan báyìí tó lọ pa níbi parí ẹja sílẹ̀ ẹ wo bó ṣe ń gbé ọmọ yẹn tí gbogbo ọwọ́ ti twist. Ó wá lọ gbowó fi ra táyà ó gbowó fi repo. I am saying this publicly gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wá sọ́dọ̀ mi fún interview ṣé mo béèrè owó lọ́wọ́ yín? Mi ò béèrè owó lọ́wọ́ ẹ tún bí wọ́n tó bá tún wá èmi ni mo tún fún ọ lówó mọ́tò ìmí àtúnṣe pé kò wò lówó mọ́tò wá màá tún send owó sí ẹ lọ bí wọ́n èmi ni mò ń gbé mọ́tò mi kiri lọ bá wọn tó bá ti send fídíò wọn báyìí tó bá ti send ẹ̀ báyìí èmi ni mò ń lọ ó wá lọ fẹ́ tẹ̀lé yàn lọ sí hospital ní Ṣàgámù Ìbàdàn sí Ṣàgámù ṣó lè lépo 30,000 ó wá lọ repo mẹ́rin gbé convoy lọ fálà torí ẹ̀ ti dàrú ṣé bí bàbá Adébóyè ṣe ń lo convoy kiri nìyẹn ṣé bí bàbá Oyèdépò ṣe ń lo convoy kiri nìyẹn ó ti tó gèlè tó mí fì ọmọ gba bí 8 million ẹ̀dẹ̀ gba gbogbo ẹ̀ tán ṣé orí kò dùn mí ṣé wá ráwọn tó kó sábẹ́ tí wọ́n bẹ̀ ń gba owó tó ń lò tán jẹ́ ṣé báńsà ni wọ́n jẹ́ sí àtàyè lẹ́tì jìyà lọ sọ́run gbogbo ẹ̀yin protocol tẹ́ ẹ̀ pé ra yín protocol ìkan wà níwọ̀n rànràn báyìí bí yóò bóra ni bí ó ṣe mi ò morúkọ anybody tí yẹn ṣílẹ̀ kùfìrí tó ṣe bìí jẹ́ mọ́ wọlé mo ní wọ ò ń ṣe ẹrú lábẹ́ ọmọ inú ẹ̀ ọmọ 32 years as at that time tí mo dẹ̀ ń sọ yẹn torí gbà tí ìyá àbẹ̀jọ ọmọ aráyé lé dọ́dọ̀ ẹ̀ ló pé 30 years ó ṣe máa 33 ni tó bá wá ń respect ẹ̀ tán ọ̀rọ̀ tọ́jú rẹ̀ kílẹ̀ tó bọ̀wọ̀ fúnra ẹ̀. And I want to say this if you want to share this video I didn't ask you not to share it tó bá kọ́ọ̀tì kan táwọn gbèrè kan wá lè máa analyse kan máa sọ̀rọ̀ sí mi tó bá láyọ̀ láàárọ̀ òní láyọ̀ lálẹ́ tó bá takò mí àbí tó ń analyse fídíò mi wrongly gbogbo tó ń dùn ẹnu máa dìbànújẹ́ mọ́ ẹ lójú ni ẹ̀yin ìka rádaràdà ẹni bí tí ń pọnmọ́ rẹ̀ balùwẹ̀ yìí ẹ̀yin ìka òfò ẹni bí Àgbàlá Gabriel you are a wicked boy you are a wicked boy ọmọ ìbejì yẹn wà bẹ ẹ̀yin èèyàn àwọn ọmọ ìbejì yẹn wọ́n láṣọ gidi lára o ebi ń pa wọ́n o ẹni tó bí ìbejì fún Àgbàlá Gabriel ọmọ ọ̀dọ́dọ́ ọlọ́kà ló ń ṣe o ọmọ tí mo lè present fún gbogbo yín ni ọmọ ọ̀dọ́dọ́ ọlọ́kà ló ń ṣe o mọ̀ pé tó bá pẹ́ tó bá yá àwọn tí wọ́n mọ̀ dáadáa wọ́n sì padà gbọ́mọ yẹn bọ̀ wá sórí show fúnra wọn ni wọ́n post fọ́tò ẹ̀ kì í ṣàwáyé mo mọ̀ kán máa padà post ẹ̀ bíbélì gan jọ jẹ́ wáyé pé ẹnikẹ́ni tó bá bu àìṣedéédé rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere gbogbo yẹn dẹ̀ mú ìwà ìka ẹ̀ ń pò mọ́lẹ̀ ṣé nǹkan tó dáa náà nìkan máa ní pásítọ̀ ń dógbá ó ń dó àwo ó ń dógi ó ń dó ọ̀pẹ̀ tó bá mọ̀ pé ò lè mára dúró wípé ìyàwó ẹ̀ ráìsì ní ráìsì ti sú ẹ ó fẹ́ jẹ bó fẹ́ jàmàlà ó fẹ́ jẹ sẹ̀mó ó fẹ́ jẹ wheat lọ fẹ́ wọn sílé náà kí ló dé
tó ń bá wọn ọlọ́mọ sùn pẹ̀lú àìlera wọn, bá wọn sùn pẹ̀lú pé wọn ní ó dẹ̀ fún wọn lówó, ó wá di pé ọ̀fẹ́ ló ń ṣe. Ọlọ́run á bí ẹ. I made this video to remind Agbala Gabriel. A dẹ̀ máa rántí sí pé mo wá bá òun. Ẹ̀yin èèyàn, odidi ọjọ́ kan ni mo fi wá sí Ìbàdàn. Nígbà tí èmi àti Agbala Gabriel tá máa jọ sọ gbogbo ọ̀rọ̀ tán tó promise mi ká wálé ká ṣe gbogbo ẹ̀, mo bá dẹ̀ gbéra, mo fèsì Èkó bí mo ṣe á sínú hold up ní Tomiland Bridge nìyẹn. Agbala Gabriel ò pè mí pé ṣé mo ti débi tí mò ń lọ. Kò pè mí bóyá mo ti délé. Mo ṣáà wò títí nígbà mo ṣáà máa délé nìkan bí ara lè level. Mo wẹ̀ tán, mo ṣe mo message mo ní irú ẹ̀dá wo ni wọ́n yìí? Kò tiẹ̀ má lè sọ pé ẹ pẹ̀lẹ́. Mo ní ṣé mi tó tiẹ̀ ní kí n gbowó epo. Wọ́n láti odidi Èkó, mo gbọ́dọ̀ rí epo fún iṣẹ́ mi tó ṣe yẹn fún. Ló fẹ́ pè mí. Bí mo ṣáà ṣe gbéra nìyẹn. Ìgbà tí mo ṣe wá pè tán ló ṣe wá pè mí padà. Kí n má bínú, iṣẹ́ pọ̀, iṣẹ́ wo wèrè ẹ ṣe? Ẹ máa fi iṣẹ́ pọ̀ bójú, ẹ máa sọ bísí, are you mad? Kí ló bísí fún? Kí ló gbé lọ́wọ́ tó bísí? Òun náà gbogbo owó tó ń fún ẹ òfin lò hòtẹ́ẹ̀lì kiri. O lọ ń sign signature kiri gbogbo hòtẹ́ẹ̀lì. O ló bísí.